Orúkọ mi ni Ọmọọba Babátúndé Bello Oyèwùmí Olúyẹdùn. Kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin Ìbàdàn àti Ọ̀yọ́? Ìtàn ńlá lẹ béèrè. Mo kí àwọn bàbá wa, kí Ọlọ́run bá wa foríjì gbogbo wọn. Ìbáṣepọ̀ yẹn ti bẹ̀rẹ̀ tipẹ́ láti àsìkò Aláàfin Àjàgbó ní 1661 or 1662 nígbà tí àwọn Dahomey, àwọn Nupe, àwọn ìlú tó wà lágbègbè Ọ̀yọ́ àtijọ́, Ọ̀yọ́ Kàtúngà, tí wọ́n ń da àwọn Ọ̀yọ́ láàmú. Àwọn Ọ̀yọ́ àti Aláàfin àti Ọ̀yọ́mèsì wá parapọ̀ pé ta ni ó lè ràn wọ́n lọ́wọ́. Wọ́n ránṣẹ́ sí Lágelú, ọ̀rọ̀ àpátámọjà. Wọ́n fi jẹ jagun gbogbo ilẹ̀ Yorùbá. Ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ àṣepọ̀ nìyẹn. Ẹni tó kọ́ wọn ò tí ì sọ ní Kakanfò ńgbà náà, Jagun ni. Ibi tí ìbáṣepọ̀ Ọ̀yọ́ àti Ìbàdàn ti bẹ̀rẹ̀ nìyẹn. Nítorí pé kí ni Lágelú, Ilé-Ifẹ̀ ìlú náà ti kúrò kó tó wá tẹ Ìbàdàn dó. Bẹ́ẹ̀ ni bàbá wa Ọ̀rànmíyàn, Ilé-Ifẹ̀ làwọn náà ti kúrò kan tó wá tẹ Ọ̀yọ́ àtijọ́, kó tó wá tẹ̀ dó. Ó fi hàn pé gbogbo wọn jọ kúrò nídìí igi kan náà ni lọ́tọ̀ọ̀tọ̀. Kákọ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Ilé-Ifẹ̀ ní Lágelú ti kúrò. Ilé-Ifẹ̀ ní Lágelú ti kúrò. Ló ti kúrò tó wá tẹ Ìbàdàn dó nínú igbó Ìparà, nínú igbó Àìwọ̀. Báńdì sì wà tipẹ́ tí wọ́n ń ṣe jìhádì káàkiri, tí wọ́n ń dáwọn èèyàn lọ́nà. Àwọn tó bá fẹ́ ṣòwò lọ sápòmù ni, lọ sí Kire, lọ sówu ni, tó ń dára wọn lọ́nà. Inú igbó yẹn Lágelú wá tẹ̀dó ńgbà náà lọ́hùn, ní orí òkè Àwọ̀tán nígbà náà lọ́hùn. Àsìkò ìgbà yẹn ni Aláàfin Àjàgbó wá ránṣẹ́ sí Ìbàdàn ní ìlú Ìbàdàn tá à ń pè nísìnyí, wípé kí Lágelú kó wá ràn wọ́n lọ́wọ́, kó wá kún àwọn lọ́wọ́. Torí látijọ́ látàrí bàbá wa tí Ọ̀rànmíyàn ti lọ, tán ti wàjà, tí wọ́n fi bàbá wa Aláàfin Àjàká tán fi jẹ Aláàfin. Àwọn ìlú tó ń dà wọ́n láàmú gbà yẹn, Òwu náà wà nínú wọn, tí wọ́n ń gba ìṣákọ́lẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́ àtàwọn ìlú kéréje tó wà ní agbègbè nígbà yẹn. Òun ló mú àwọn Ọ̀yọ́mèsì ní ọjọ́ náà lọ́hùn tí wọ́n fi rọ bàbá wa Àjàká lóyè, tí wọ́n fi àbúrò wọn tó tẹ̀lé wọn tí à ń pè ní Ṣàngó. Bàbá wa Ṣàngó ló kó àwọn èèyàn jọ bí àwọn ọmọ ogun láti jàjàgbara. Wọ́n fi gba Ọ̀yọ́ kúrò lọ́wọ́ Òwu. Torí ráfárì wà láàrin Òwu àti Ọ̀yọ́ pé èmi ni àrẹ̀mọ, èmi ni akọ́dà. Lọ́nà pé Òwu lakọ́dá, tẹ bá dòwu ẹ bèrè wò. Ìdí tí wọ́n fi wá ránṣẹ́ sí Lágelú lásìkò Aláàfin Àjàgbó nù, kó tún wá kún àwọn lọ́wọ́, náà fi fún wọn ní oyè Jagun. Tán bá dẹ̀ mọ̀ pé èèyàn lágbára, wọn ò lè gbóyè ńlá lé lọ́wọ́ ńgbà náà. Ibi tí ìbáṣepọ̀ ti ń bọ̀ nù. Ìbáṣepọ̀ yẹn wá ń bọ̀, gbogbo wàhálà ti dé sílùú Ọ̀yọ́. Àwọn Fúlàní ò jẹ́ kán gbádùn, àwọn Dahomey ń dà wọ́n láàmú, bẹ́ẹ̀ làwọn Nupe náà ń dà wọ́n láàmú. Òun ló mú Ọ̀yọ́ kìíní, méjì, mẹ́ta tí èdè Ṣakí, tí èdè Ìgbòho, tí èdè Ìgbẹ́tì. Kó tó wá di pé ogun Fúlàní tí wọ́n wá jà nígbẹ̀yìn, ogun Elédùwẹ̀ ni wọ́n ń pè é. Aláàfin Olúewu náà wà lórí oyè ńgbà náà lọ́hùn. Àsìkò ìgbà náà ni bàbá wa Ọmọọba Àtìbà àti Olúyọ̀lé àti Kúrúnmí Ìjàyè, wọ́n pàgọ́ sí ìlú kan tán pè l'Ógbómọ̀ṣọ́. Wọ́n pè ní Ògbómọ̀ṣọ́ camp. Torí tí wọ́n bá jagun, èèyàn wà nítòsí ibi tí wọ́n ti fẹ́ jagun, tòsí ibẹ̀ lẹ́ pàgọ́ sí, lẹ́ẹ̀fi mọ gbọ́n tí bá ń lọ lọ́tùn, tí bá ń lọ lósì. Ibẹ̀ wọ́n ti sọ pé ogun tá à ń jà yìí o, àìbá mọ́ o, tá a bá ń borí o, tá a bá borí ẹlẹ́ẹ̀kejì o, Aláàfin Wùmí jẹ́ o. Ta ló sọ yìí? Ọmọọba Àtìbà. Ó sọ fún àwọn akọni ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ Olúyọ̀lé. Bá a bá jáwé olúborí pẹ̀lú àwọn Fúlàní o, tá a bá tún jáwé olúborí ẹlẹ́ẹ̀kejì o, ó yẹ kó ti yé yín. Ṣé àwọn pé tí wọ́n bá jáwé olúborí, tí Aláàfin Olúewu tí ò bá lọ, tí wọ́n bá kan bá dẹ̀ kú, ìran bá kan jẹ. Bọ́ba kan ò wàjà ìran mi ò jẹ. Tí ẹ bá ṣe pé bí ọba yẹn wùwà kíwà, àbí wùwà àṣemọ́ṣe, àbẹ́ tẹ ojú òfin ìlú yẹn mọ́lẹ̀, tí wọ́n bá yọ. Torí wọn ẹ̀sẹ̀ mọ́ yọ, wọ́n ti yọ Aláàfin Àjàká ńgbà tí ó jẹ Aláàfin tí kò lágbára, tí kojú ogun láti gbọ̀yọ́ lẹ̀ lọ́wọ́ àwọn tí ń dà láàmú. Wọ́n fi gbé Aláàfin Ṣàngó wá.
Aláàfin Ṣàngó ló kojú ogun ṣùgbọ́n ìgbà táwọn náà wájà wọ́n wá dá Aláàfin Àjàká padà so wọ́n ti jẹ́ kán rí i pé ṣe ń tẹ́ ẹ fẹ́ rè àwọn náà tẹ̀lé nǹkan fẹ́. Ogun Fúlàní yẹn wọ́n wá jà á fún nínú àkọsílẹ̀ bíi ọdún méjì mẹ́ta ogun yẹn parí ní 1835 ibi tí wọ́n ti ń jagun yẹn ibẹ̀ ni bàbá wa Aláàfin Olúewu ni wọ́n bá ogun lọ pẹ̀lú àrẹ̀mọ wọn Adéyanjú. Aláàfin lọ àrẹ̀mọ lọ inú tí ẹ̀fẹ̀ bí bàbá wa Ìbà Olúyọ̀lé wọn ò tí ì jẹ báńgbà náà ìyẹn Olúyọ̀lé nítorí ikú tó pa Olúewu yìí ó lọ́wọ́ kankan aráàtọ̀ ò lè mọ sàárì àfọ́jù ọ̀tọ̀ níbi tá a sùnà sí ọ̀tọ̀ níbi tí a ti bá òkú bàbá wa Olúewu mọ́ tí èèyàn bá pọ̀ jù yàn lọ kò sí tí èèyàn fẹ́ ṣe ọ̀rọ̀ ọjọ́ mi ni. Nínú ìgbàgbọ́ àwọn bàbá wa Olúyọ̀lé lọ́kàn wọn àtàwọn ọmọ ogun Ìbàdàn tán tẹ̀lé wọn lọ wọn ò gbà pé Fúlàní ló pa Aláàfin Olúewu àti àrẹ̀mọ rẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n jókòó káró sọmọ́dì káròdì má sọ okun ti já kò ṣeé so mọ́ ẹlẹ́mìí ti gbẹ̀mí bàbá wa Olúewu lọ láti gbà yẹn kò sí Aláàfin fún di ọdún méjì nílùú Ọ̀yọ́ gbogbo àwọn ọmọ ọba kálukú ti fọ́nká téyìnbó máa ń pè ní pé everybody ti wà ní dìsárè pé everybody ò ríra wọn mọ́ torí bàbá wa Ògúngúngbéjú àwọn náà lo Ìgbòho ní Aláàfin gbà náà gbogbo kálukú ti wá fọ́nká Ọ̀yọ́ ọjọ́ òun ó jìnnà sí tán wà tẹ́bádẹ́ Ọ̀yọ́ ọjọ́ òun súnmọ́ Jẹ́bà ní between Ìlọrin sí Jẹ́bà ní Kàtúngà wà ká máa dákọ̀ pé wọ́n wá sí Ṣakí wọ́n wá sí Gbẹ̀tì wọ́n wá sí Gbòho Àtìbà dẹ̀rẹ́ ọmọọba Àtìbà nílé ìyá wọn náà ti tọ́jú wọn dàgbà nílé ìyá wọn à ń pe abúlé yẹn ní Akéètán ibẹ̀ ni wọ́n gbé tí ó jẹ́ pé bẹ́ẹ̀ náà pè ní àgọ́ ọjà yẹn ló wá di àgọ́dọ̀yọ́ lónìí tó ń pè ní Ọ̀yọ́ nísìn torí ọ̀tọ̀ lọ́yọ́ lé gbogbo Ọ̀yọ́ lé ti lọ káàkiri láti Ọ̀yọ́ Kàtúngà wá sí Ṣakí wá sí gbogbo Ìgbẹ́tì nǹkan kan wá sí Ìgbòho Ọ̀yọ́ lé wọ́n sì ń pè jọ̀hún nígbà tí ogun ti mú Aláàfin Olúewu lọ Àtìbà ò padà wọn ò fẹ́ kán gbé Ọ̀yọ́ lé nítorí inú àṣà ìlú Ọ̀yọ́ Aláàfin mọ́ níyàwó tó pọ̀ tán bá ti wá bí ọmọkùnrin kálukú mọ́ ń tọ́jú ọmọkùnrin rẹ̀ kí nǹkan má bàa ṣe mọ́ọ̀sì àwọn ọmọkùnrin wọn lọ ń tọ́jú wọn nílé ìyá wọn ni òun ló fa tí Àtìbà fi wà nílé ìyá wọn ní abúlé tá à ń pè ní Akéètán wọ́n wá ń wá ẹni tí ó joyè lọ́tùn lósì àwọn Ọ̀yọ́mèsì kálukú ti fọ́nká wọ́n ránṣẹ́ sí àwọn Ìbà Olúyọ̀lé Kúrúnmí níta sọ ti ṣẹlẹ̀ báyìí o kò sí Aláàfin ní ìjókòó ta ní ó jẹ́ Aláàfin ẹni tó yẹ kọ́kọ́ jẹ́ Aláàfin tó jẹ́ ìgbọ́n bàbá wa Àtìbà wọ́n pe bàbá yẹn ní ọmọọba Adéṣíyan wọ́n láwọn yọ̀ǹda fún àbúrò àwọn tí ẹ bá lè ìwà ni kí ẹ máa wù ìwà ni ẹ máa ṣe dáadáa Aláàfin ọmọọba Àtìbà kan tó di wọ́n di Aláàfin wọ́n ti ń ṣe dáadáa tí ẹ ké ẹni tó bá ń lọ Ọ̀rọ̀ Òkun Èrò Ọ̀sà Ìjẹ̀ṣà ní Ìjẹ̀bú ni tí bá ń fẹ́ ṣòwò wọ́n máa ń gbà wọ́n láyè tí wọ́n máa ń sun inú ilé wọn ó ti jẹ́ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ wọn pọ̀ wọ́n tún lẹ́gbọ́n kan wọ́n pè ní Adélabú ìyẹn wá sí ẹ́sàì nìbàdàn wọ́n lè wá sílùú Ìbàdàn pẹ̀lú àwọn ìwà kan kò lẹ́tọ̀ọ́ fẹ́ tó bá ti tí èèyàn bá ti wà tí ò dáńjọ́ wọn ni kò fìlú lẹ̀ Ìbàdàn náà wà àwọn òtẹ́kọ́ lẹ́tọ̀ọ́ àti jẹ Aláàfin ó wá jẹ́ kí Aláàfin ọmọọba Àtìbà kí Aláàfin wọn kó rọrùn nígbà tí Olúyọ̀lé àti Kúrúnmí ti wà lẹ́yìn wọn wọ́n dẹ̀ ti ládìn nígbà tí wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ nígbà tí mo sọ níbẹ̀rẹ̀ pé wọ́n ti pàdé nígbà tí wọ́n fẹ́ jagun Elédùẹ̀ tí wọ́n ti wà ní wọ́n jọ wà ní camp kan náà ni pé tí n bá jẹ́ Aláàfin ń san án lóore o ìwọ Kúrúnmí ìwọ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ Olúyọ̀lé ọmọ Basọ̀run Kúrúnmí tẹ́lẹ̀ ó jẹ Basọ̀run ìtumọ̀ Basọ̀run dẹ̀ ní prime minister
so Aláàfin dàbí president, ceremonial president tí wọ́n bá lọ wo túmọ̀ tí wọ́n bá lo parliamentary system of government. So prime minister ló máa ń lágbára kan tó fi hàn Basọ̀run, òun ló fa tó ń sọ pé Basọ̀run Gáà ó yọ Aláàfin 3 àbí 4. So Aláàfin Basọ̀run bá kọ̀yìn sí Aláàfin tó ti pé gbé Ọ̀yọ́mèsì, Aláàfin ó kú òǹbẹ yóò sì gbá wò ni. Ẹ lè mọ bí agbára Basọ̀run ṣe tó. Torí àwọn ìmọ̀ tí mo pé wọ́n fún bàbá wa Olúyọ̀lé ní Basọ̀run, wọ́n rí pé ẹni tó tójú ẹ̀ tó kájú ẹ̀ ni. Tí ò lè gbéná wò ní Basọ̀run bá Olúyọ̀lé. Ó má dé ǹṣẹ́, wọ́n pọ̀ Ọ̀yọ́mèsì. Inú àwọn Ọ̀yọ́mèsì jọ́ Ọlọ́run ò pé àwọn míì ń bẹ ní Ọ̀yọ́ jọ́hun. Wọ́n ní kí ọmọọba Àtìbà kó mọ bọ̀ wá sọ́yọ́ jọ́hun kó wá jẹ Aláàfin. Ó lóun ò lè wá síbi tí ó jìnnà síbi tí àwọn ọ̀rẹ́ ń wà. Tó ń bá ẹ̀ṣẹ̀ tún padà sí Ọ̀yọ́ Kàtúngà tí Fúlàní àbá ogun tó bá tún dé kí àwọn Ìbàdàn àti Ìjàyè tó dé, wọ́n ó fi kó ń lọ. Ìyẹn tó fi dó sí àgọ́ Ọ̀jànu níbi tí wọ́n ti bí ìyá rẹ̀. Ilé ìyá ọmọọba Àtìbà ní àgọ́ Ọ̀jà. So ni wọ́n wá sọ di àgọ́ di Ọ̀yọ́. Àgọ́dọ̀yọ́. Tipátipá ni Sòkòtò fi ń wọ̀dí òkú. Gbogbo àwọn ìlú tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ńdẹ́ Ọlọ́run ò fẹ́ gbà pé Ìlọ́ra ni, Awẹ́ ni, gbogbo Fìdítì ni wọ́n fi dá dúró. Wọ́n fẹ́ gbà kí Aláàfin kó jẹ síbẹ̀ yóò jẹ gàba láwọn lórí. Ilé ìyá gan-an l'Aláàfin jẹ ọba sí báyìí. Bẹ́ẹ̀ náà ń pè ní Àkìtán. Pẹ̀lú ìrànwọ́ àwọn Ìbàdàn àti Kúrúnmí, wọ́n fi ogun ja gbogbo àwọn agbègbè tí ń bẹ ńbẹ̀ gbé ẹni láti tẹríba fún Àtìbà ní Aláàfin. Wọ́n fà á gbà tó di 1837, wọ́n fi ọmọọba Àtìbà wọ́n fi jẹ Aláàfin Ọ̀yọ́. Ìyẹn náà ń pè ní Ọ̀yọ́ tuntun. Ọ̀yọ́ tuntun ní tá a wà láti 1837 títí dìsìn. Ẹ wò ìbáṣepọ̀ Ìbàdàn Olúyọ̀lé nígbà tí wọ́n wá jẹ Aláàfin tán. Ṣàpẹ́rù mọ bàyàn pé alágbára méjì, èmi nìkan láàrin wọn. Aláàfin lu etí ogun. Wọ́n dá wàhálà láàrin Ìbàdàn àti Ìjàyè. Aláàfin Àtìbà tí ìbò ń pípé instigate èèyàn bí ètè pé ìkànnì bá kọlu ra yín pé agbára ìkan tẹ̀ fún kan. Òun ni ogun tán pè ní Bátẹ̀dó War, ogun Bátẹ̀dó. Wọ́n jà ní 1844. Aláàfin ló instigate ogun láàrin Ìbàdàn àti Ìjàyè láti pé kíkan lọ fún kan nù wọn. Bó ti rí pé agbára àwọn kìíní wọ́n ti ṣàpèjẹ tó bá mọ àti dé Olúnàgbò ó lè mọ àti lọ rẹ̀. Ogun yẹn le bó ṣe jẹ́ pé kí wọ́n mí ṣe lágbára tó. Inú ogun yẹn ni wọ́n ti mú bàbá wa Bàdà Ìbàdàn gbà yẹn, ìyẹn Ògúnmọ́lá. Wọ́n wà ní ìpẹ́rẹ́ ọmọ ogun Oyèmọ́kírè Bàdà. Inú ogun yẹn ni Bátẹ̀dó. Ogun yẹn jẹ́ pé wọn ò parí ẹ̀ lọ títí torí àwọn ẹ̀mí ti sọnù nínú àwọn ọmọ Ìjàyè. Aláàfin náà ló mọgbọ́n tó dá tó fi jẹ́ kí ó pẹ̀tù síjà. Ogun yẹn lọ. That was 1844. Wọ́n ń béèrè àtàníyàn lọ. Nígbà tá a parí ogun t'Aláàfin Àtìbà ti rí pé agbára Kúrúnmí ò ká Ìbàdàn, ó sá di Ìbàdàn padà. Ó wá Ìbàdàn ṣe ìpàdé bòńkẹ́lẹ́ tán pé secret meeting. Ibi tó bá yá a lè sọ pé yóò pẹ́ kó mọ̀ pẹ́, a lè sọ pé yóò yá kó mọ̀ yá. Àṣàkẹ́lẹ̀ ń bẹ l'Ọ́yọ́ nígbà wáṣẹ̀. Àrẹ̀mọ ní mọ́ ń jẹ Aláàfin tí Aláàfin bá ti wàjà. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ láàrin kan tó fi sọ pé kí tí Aláàfin bá ti ń lọ nítorí àwọn àrẹ̀mọ wọn ń jayé Aláàfin lọ. Ayé fàmílétè tutọ́. Tẹ́gẹ́ wàhálà yẹn wá pọ̀. Tẹ́gẹ́ agbára àwọn Ọ̀yọ́mèsì àtàwọn aráàlú kan ò fẹ́ ká àrẹ̀mọ wọn. Wọ́n wá ní tí Aláàfin bá ti wàjà kí àrẹ̀mọ náà kó náà tẹ̀lé. T'Aláàfin bá ti wàjà kí àrẹ̀mọ kó tẹ̀lé kán wá ọmọ ọba míì kó wá jẹ Aláàfin. Wọ́n lò yẹn lọ sàá nígbà tó wá pa àsìkò bàbá wa Aláàfin Àtìbà. Wọ́n wá bá Ìbàdàn ṣe pàdé pé bá ṣe ń ṣe kíní lọ alẹ́ ní yóò pẹ́ torí bàbá wa Ìbà Olúyọ̀lé àwọn ti wàjà ní 1847 tí wọ́n ti wọ àjà ní 1847. Wọ́n ti lọ wọ́n ti wọ àjà ní 1847.
wọ́n wá bá Ìbàdàn sípàdé, wọ́n fa àwọn èèyàn lẹ̀. Kó tó dìgbà 1847 tó lọ, àwọn Fúlàní tún gbé ogun míì. Ogun yẹn ni ogun tí ó jẹ́ kí wọ́n mọ̀ pé Ìbàdàn ni olórí ilẹ̀ Yorùbá. Ogun yẹn là ń pè ní ogun Fúlàní tí wọ́n jà ní Òṣogbo. Àwọn Fúlàní ti ń da gbogbo ìlú rú bọ̀ láti Ìlọrin, Ẹdẹ, gbogbo ìlú tó wà ní wọ́n ti ń kó wọn tí ọkàn Aláàfin gan ò balẹ̀ mọ́. Wọ́n fi ránṣẹ́ sí ìlú Ìbàdàn, ẹ̀dẹ̀ ń wò wá ran Ìbàdàn ní wọn ò dọ́dọ̀ àwọn, ìgbà tí wọn ò tí dọ́dọ̀ wa kí la fẹ́ ṣe. Ìgbà tí ẹ̀bẹ̀ pọ̀, wọ́n kọ́ rán àwọn kan lọ tí àwọn bàbá wa Bítíkó tán jẹ́ karùn-ún Kakanfò Olúyẹdùn. Àwọn yẹn wọ́n tún sójú ìjà kó tó di pé wọ́n rán Balógun Ọdẹ́yìnká Ọdẹ́rìnlọ pẹ̀lú àwọn bàbá wa ilé tí wọ́n ní kí wọ́n jẹ Balógun tí wọn ò jẹ Balógun nígbà náà, tí wọ́n ní Ilésanmí ju Ilé-Èpo tí wọ́n jọ lọ sójú ogun. Ogun yẹn ni Ìbàdàn wá borí. Ogun yẹn ló jẹ́ kí wọ́n mọ̀ pé ìlú Ìbàdàn ìlú ńlá ni. Gbogbo ohun tí àwọn Fúlàní kó wá, Ìbàdàn rẹ́yìn wọn sílùú Òṣogbo. Ogun yẹn wọ́n jà ní 1839 to 1840. Ìyẹn ló jẹ́ kí wọ́n mọ̀ pé ìlú Ìbàdàn ti di lágbára, ìlú tí ò ṣe ọwọ́ sẹ́yìn. Àtìgbà yẹn ni ẹ̀rù ti ń ba Aláàfin náà gbà kí èyí àmọ̀pọ̀ rẹ̀ ni wọ́n jagun bá Tẹ̀dó. Lẹ́yìn ìgbà iná jagun bá Tẹ̀dó, nígbà tí agbára ti kún Ìbàdàn, wọ́n borí. tí mo fu àárín yẹn ni ogun Fúlàní ní Ìbàdàn líìdì lọ tá a borí. Ibẹ̀ náà ti gbé sábàáyé ti pẹ́ kan rókò Ìbàdàn ló fa tí wọ́n fi instigate Kúrúnmí. Ìyẹn parí síbẹ̀. Bàbá wa Ìbà Olúyọ̀lé wájà Ọdẹ́rìnlọ, wọ́n di Balógun Ìbàdàn, wọ́n dolórí fúngbà díẹ̀. Lẹ́yìn ọmọ Ọdẹ́rìnlọ, bàbá wa Ọpẹ́àgbé, àwọn náà ọmọ Olólú Ọpẹ́àgbé, wọ́n débẹ̀. Ìgbà wọn náà pẹ́, ó wá di ayé baálẹ̀ Oyèsílé Olúgbòde. Àṣùgbà náà ni àti bàbá rí pé àwọn ti ń dàgbà. Wọ́n bẹ̀rẹ̀ sí ń dàgbà. Wọ́n ní àṣà kan tí wọ́n máa ń lù, wọ́n máa ń sọ ọdún kan, wọ́n pè ní Bẹ̀m̀bẹ̀ nílùú Ọ̀yọ́. Wọ́n yìí sábà lù tí Aláàfin bá ti ní kán lùlù yẹn fún Aláàfin ló fẹ́ sí aṣọ bora, ó ti sún wọn láti máa lọ ni. Kó tó wá dìgbà yẹn wọ́n ti wá bá Ìbàdàn ṣe ìpàdé kọ́ńkọ́ tí Kúrúnmí Ìjàyè ò mọ̀ pé táwọn bá ti papòdà ẹ mọ̀ jẹ́ káwọn ará Ọ̀yọ́ Méjì pa àrẹ̀mọ àwọn o, nítorí ìgbà tán bí àrẹ̀mọ wọn Adélù, ìgbà ọ̀dọ́ náà bí ó wá dàbí ẹ̀gbọ́n sí àbúrò, ìfẹ́ yẹn pọ̀. Wọ́n ti bá Ìbàdàn sí meeting, bàbá sípòdà Adélù wọ́n di Aláàfin, torí Aláàfin àti bá papòdà ní around 1859 sí 1860. Wọ́n fi bàbá wa Adélù wọ́n fi wọ́n ṣe àwọn ìgbà táwọn ará Ọ̀yọ́ ń wá tí Kúrúnmí ń wá láti jẹ́ kán lọ pa Adélù. Ìbàdàn dọ́gbọ́n wọ́n mú Adélù lọ sí Ọ̀yọ́ ní dàkọ́ńkọ́ ní secret ní alẹ́ tẹ́nìkan ọmọgbà tán fi ń sọ wọn pẹ̀lú àwọn Ṣọ̀run. Kí ni àwọn Ọ̀yọ́ Méjì fẹ́ sí níwájú Ìbàdàn, níwájú Tani Àyétání? Kí Kúrúnmí tó gbọ́, Kúrúnmí ń gbá ẹni tí yóò rọ́pò tí ó jẹ oyè Aláàfin lẹ́yìn Aláàfin Àtìbà káàkiri pé nínú àwọn ọmọ Aláàfin tó ti lọ o ká tún wẹ́lò míì, bóyá nu ọmọ Agbólú Ajé ni o, bóyá nu ọmọ àwọn Aláàfin yòókù ni o, wọn kò tètè rí. Ibi tó ti ń wá Ìbàdàn ti fi Aláàfin Adélù jẹ Aláàfin Ọ̀yọ́. Tó bá dẹ̀ ti fìyà jẹ Aláàfin Ọ̀yọ́ nígbà yẹn, dandan ni kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó wá tẹríba fún kó tó pòṣù mẹ́ta, kó wá kí mo wá rí forí adé mi. Lẹ́yìn ìgbà yẹn ni ó mọ̀ ṣígun fún lẹ́yìn oṣù mélòó kú ọ̀pẹ́ ọdún mẹ́ta wọn láti máa ṣígun fún. Kò wá, gbogbo yẹn lọ bẹ Kúrúnmí ò gbọ́. Inú wá bí àwọn ọmọ ogun Ìbàdàn pé kìí ṣe Aláàfin Adélù ni Kúrúnmí ń bá jà, àwa Ìbàdàn ni lórí fún ni. Ibi kò fẹ́ gbà wá lọ́gàá. Kúrúnmí dẹ̀ ti gbàgbé pé ọmọ torí ó ti gbàgbé pé tí àgbàlagbà bá gbọ́n yóò mọ kọ́ àwọn ọmọ rẹ̀ níṣẹ́, yóò mọ kọ́ ní ọ̀nà tó fi ń jagun. Òun ò mọ̀, ó rò pé àwọn ọmọ kéékèèké ló kù Ìbàdàn pé àwọn bàbá àwọn táwọn jọ jẹ́gbẹ́
àwọn Lákànlé Olúegun Olúyọ̀lé wọ́n ti lọ sáwọn tí wọ́n jẹ́ ìsáwọn kò gbọ́ agbára gùn ó jọ́ pé òun sẹ́nìkan nínú wọn gan torí Ìbàdàn fẹ́ sígun fún Kúrúnmí láti lọ bá Kúrúnmí jà ní pàtó Balógun Ìbíkúnlé ó bá àwọn ọmọ ogun rẹ̀ sọ̀rọ̀ látòrí ọ̀tún Balógun ìyẹn Ògúnmọ́lá pé ẹ jẹ́ á fi Kúrúnmí lẹ̀ àgbàlagbà ni wọ́n ìjọ́ wo ló kù tí wọ́n lọ àwọn ọ̀rẹ́ bàbá àwọn ni wọ́n ẹ jẹ́ á filẹ̀ àwọn olóyè yòókù yarí tí Ògúnmọ́lá tó síwájú wọn tó yẹ pé wọ́n tún wá lọ tan kánnakánná sí ẹnu ọ̀nà ilé Ìbíkúnlé láyẹyẹ tí wọ́n fẹ́ sọ Balógun di pé bí àwùjọ ni ìjọ náà lọ́hùn Balógun ò lẹ̀ kò sí tó fẹ́ ṣe mọ́ngbà tó gba àwọn ọmọ ológun yẹn sọ pé àwọn sáfẹ́ lọ jagun ni ogun yẹn ni wọ́n lọ òyìnbó ń pè ní ogun Ìjàyè kejì lọ́jà ní 1861 ogun yẹn le inú ẹ̀ ní ọmọkùnrin márùn-ún ló bá lọ nítorí ta ni nítorí Ọ̀yọ́ kẹ́lẹ́ mọ́ owó ìbáṣepọ̀ wa àtọ̀yọ́ tẹ́ ẹbí mílèrè ni ó Kúrúnmí rí Ìbàdàn jẹ́ pé adalẹ̀ àṣálẹ̀ Ọ̀yọ́ kò mọ̀ fún àti ṣe pàdé pẹ̀lú Aláàfin Àtìbà kó tó wàjà kẹ́lẹ́ pé Ìbàdàn ṣe nífẹ̀ẹ́ Ọ̀yọ́ ṣùgbọ́n Ọ̀yọ́ ní òpa nífẹ̀ẹ́ Ìbàdàn Ọ̀yọ́ láti bá ṣe ràn lọ́wọ́ tó wọ́n ṣàfẹ́jẹ́ wọn fẹ́ kí Ìbàdàn sá ní mo ń sọ díẹ̀díẹ̀ ni ó ṣẹ̀kútà pé àgbàkápá Adélù kò ní sí aáwọ̀ láàrin Ìbàdàn àti Kúrúnmí ò ní kú Àrẹ̀mọ Àtìbà ò ní jẹ Aláàfin lẹ́yìn rẹ̀ kò ní jẹ́ pé ìdílé Àtìbà nìkan ló ń jẹ Aláàfin títí dìsìn àwọn Aláàfin tán ní Àrẹ̀mọ yòókù tán lọ́mọ yòókù àwọn Agbólú Ajé ni kò rí ni gbogbo ọba yẹn àwọn náà ti dá ọmọ jọ sí Ọ̀yọ́ padà inú tó ń bí ọpá àwọn òfẹ́ wá sínú Ọ̀yọ́ tuntun ẹlòmíì ò fi tètè wá ibi ayé káwọn padà sí ilé ni ní Ọ̀yọ́ àtijọ́ ṣùgbọ́n bá tó bá ti dó ti Àtìbà ẹnìkan ò lè gbé náà ojú Ìbàdàn àjàjà tó parí ogun Fúlàní ní 1840 tá a jagun tá a ṣẹ́gun Fúlàní ó wá ti fún Ìbàdàn lágbára tí ẹnì kankan ò lè sọ pé ìgbà iná fún Ìbàdàn ní ìkíní ilẹ̀kílẹ̀ ẹ bá dẹ̀ ní agbára ní mọ́ ń kọ̀ntrólù àfi Àtìbà jẹ́ Aláàfin Àtìbà náà tún gbèsè tí bàbá rẹ̀ náà ṣe dé inú tiẹ̀ náà dùn lẹ́yìn bàtà parí Kúrúnmí tán Ìbàdàn agbára wọn ti pọ̀ ju kí la fẹ́ ṣe ó ń gbin sínú ni kò lè sọ̀rọ̀ òun ló mú gbà tí bàbá wa Ìbíkúnlé papòdà tí bàbá wa Ògúnmọ́lá di olórí Ìbàdàn torí Balógun ní máa ń jẹ olórí Ìbàdàn nítorí gbà tí bàbá wa Oyèsílé tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀tún wọ́n fi parí aáwọ̀ láàrin Ògúnmọ́lá àti Sùmọ́nù Láàmọ́ ní Òkè Ìbẹ̀rẹ̀ ni torí wọ́n fẹ́ fi Sùmọ́nù Láàmọ́ jẹ ọ̀tún Balógun Ìbíkúnlé nígbà tó ní kí Ìbíkúnlé wá jẹ Balógun ibi kó mú wá Balógun Ìbíkúnlé ní mo fi owó joyè ẹni tó bá lákì nǹkan tó lágbára tó lójú ogun tó dé wọ́n sì wà ní Séríkí ńgbà náà wọ́n lo ogun wọ́n dé wọ́n dẹ̀ kẹrù bọ̀ wọ́n sì lè sọ wọ́n di Balógun ìlú Ìbàdàn kì í ṣe tá à ń fowó jẹ nísìnyí àti ẹni tó tọ́ sẹ́yìn àti òtọ́ sí òun ló fa kí gbogbo àwọn ìlú yẹn fẹ́ máa rí Ìbàdàn sí nígbà kan ti mú Irúwá Ògìrì wá tí ń jẹ mọ́gàjí ní tó fanú kèsì nǹkan mi o Balógun Ìbíkúnlé sọ pé mi fowó ju ilẹ̀ Ìbàdàn ẹ lo ogun ẹ dé ẹ kẹrù ní sábà tí àjagun mọ́ ṣe báwọn kan lọmọ ìdílé jagunjagun ọ̀hún tó bá gbọ́mọ ìdílé jagunjagun yẹn ló sì ń jọba Àrífín òní débàdàn wọ́n mọ̀ sọ pé àsìkò bàbá tèmi ló ràn bàbá tiẹ̀ lọ́wọ́ òun ló fa tí Ògúnmọ́lá tán di Balógun Ìbàdàn tó jẹ́ olórí Ìbàdàn wọ́n láwọn ò fẹ́ lo Balógun àwọn ò fẹ́ lo Baálẹ̀ ibò àwọn fẹ́ jẹ Basọ̀run Aláàfin Adélùdẹ̀ ti yan Basọ̀run àkọ́kọ́ nílùú Ọ̀yọ́ tuntun wọ́n ń poro bàbá yẹn ní Basọ̀run Gbénlá ṣùgbọ́n nígbà tí Aláàfin tí bàbá wa Baálẹ̀ Ògúnmọ́lá ti ránṣẹ́ sọ̀yọ́ pé Balógun ẹ Basọ̀run Ọ̀yọ́ lòun fẹ́ jẹ òun ò lo Baálẹ̀ òun ò lo Balógun kò sí tí Aláàfin Adélù fẹ́ ṣe torí ẹni tó bá ṣe dáadáa fún yẹn náà yóò fi kíni yóò fi dáadáa sáwọn fún padà Aláàfin wọ́n gbé agbára Basọ̀run ìlú Ọ̀yọ́ lé Ògúnmọ́lá lọ́wọ́ wọ́n tún wá ní àpótí kan tó máa ń lò tí Basọ̀run máa ń ká sí tí máa ń jókòó lé wọ́n gbé ránṣẹ́ sílùú Ìbàdàn nínú àkọsílẹ̀
Basọ̀run ceremonial ni bàbá Gbénlá jẹ tí ò lè sọ kankan kan ṣe mọ ètùtù Ọ̀yọ́ ní kẹjọ mọ ṣe. wọ́n wá gbé oyè Basọ̀run gangan tọ̀yọ́ tó kó a gbé wá Basọ̀run sọ́bàdàn. àkọ́kọ́ tí wọ́n yàn lọ́mọ Ọ̀yọ́ ní Gbénlá tó yẹ kó tiẹ̀ sí tẹ́kẹ́ inú rẹ̀ tí ń dùn pé nígbà tí Basọ̀run Olúyọ̀lé ti lọ. Basọ̀run Ògúnmọ́lá wọ́n sẹ́ pé òun ò gbà níwájú Àyíta ni wọ́n ní gbé fún Basọ̀run Ògúnmọ́lá lè fojú kò lè yóò kó ní gbogbo agboolé àti ilé kó tó jẹ́ Basọ̀run gan àwọn tó dá síjà Kúrúnmí àti Ìbàdàn ó padà lọ síbẹ̀. Ó tún jẹ wọ́n run. Nílé Ìjẹ̀bú àtìgbà tó dá sí oníkò tó jẹ olórí ó padà ó bá wọn wí ó kó wọn wájú ta ni. Àti ta ni. Ìbàdàn lórí gbogbo ilẹ̀ Yorùbá tí ká gbogbo àwọn kí ni tó máa dé tó lè pàṣẹ. Mo sọ pé Aláàfin jẹ́ ceremonial president Basọ̀run ní prime minister. Ó dàbí tí wọ́n lò láyé Buhari àti Díàgbọn ní December 31st 1983 to August 26 1985 don lo supreme headquarter jẹ́ pé tó wà ní second in command ló máa ń pàṣẹ. Òun Babangida fi council rẹ̀ tó fi sọ rẹ̀ di president kò head of state to second in command ló máa ń pàṣẹ. So back to the parliamentary system of government. So ẹni tó bá jẹ́ prime minister ló máa command. Tafawa Balewa ló pàṣẹ Nàìjíríà. Azikiwe kan jẹ́ ceremonial president kò mọ̀ receive yẹn ni just like that bí ọ̀rọ̀ Aláàfin àti Ìbàdàn ti jẹ́ nìyẹn gbà náà lọ nígbà tí bàbá wa jẹ Basọ̀run ìgbà Olúyọ̀lé àti Ògúnmọ́lá. Nígbà tí wọ́n jẹ́ Basọ̀run kán lé Ògúnmọ́lá fẹ́ òkú sí agbára àwọn kàbí òkà àbáṣẹ òun múlẹ̀ ó lóun fẹ́ kọ́lé òun ó ní kán sẹ́ndì òpó tán fi ń rí wọ́n pè ní àyàn àti bẹ̀rẹ̀ foríko tó máa ń dàlé tó dàbí POP àbí tó rí oníkan mò ń kó wá látọ̀yọ́ ní wọ́n fi kọ́lé. Bẹ̀rẹ̀ yìí ló bí orúkọ Bẹ̀rẹ̀ wa òní. Tó bá lọ wo Facebook mi orí Odúnbélò JP kọ́ síbẹ̀ táyọ̀ bàbá tó fi ń pè Bẹ̀rẹ̀ tó bá pè lókè kéèsì wọ́n pè ní ìdí àgbọn nígbà náà lọ́hùn ìgbà tán kó Bẹ̀rẹ̀ síbẹ̀ látọ̀yọ́ ó ní ọjọ́ àtòṣù tán fi kó wá látọ̀yọ́. àwọn èèyàn tó kọ́ mọ Bẹ̀rẹ̀ òsì Bẹ̀rẹ̀ ni. irọ́ ìsọkúsọ ni ìtàn lù látọ̀yọ́ ló change okọ̀ ọbẹ̀ yẹn kálukú wá wò pé Basọ̀run gbọ́n ó mọ̀ pàṣẹ fáláàfin adé ló mọ̀ mú un sẹ́ kálukú wá wọ́n láti gbèríkú láti wá wò. afẹ́ lọ wo Bẹ̀rẹ̀ bíbẹ̀ sí di Bẹ̀rẹ̀ nù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ torí pé àwọn èèyàn kan wò pé ìgbà wo la bá kàrà tákàrà náà ń bímọ ìgbà wo ni Ìbàdàn dá lágbára tálàfin ò lè bá wí. pàápàá wọ́n ní ṣe bí ibùdó ìjagun Aláàfin pé àwọn ọmọ Ọya ẹ wá lọ jagun fún mi ṣe bí ní Ìbàdàn. ìsọkúsọ ẹgbẹ́ mo bẹ̀rẹ̀ pé bí wọ́n ṣe dá Ìbàdàn lẹ̀ láti Ilé Ifẹ̀ láti kúrò tí èbá ṣàṣemọ́ṣe tí àwọn ọmọ Lágẹ̀lú jọ tán gbádùn tán tí wọ́n sọ lójú eégún tó fi mọ̀ pé èèyàn níbẹ̀ lábẹ́ eégún tó àrùn náà pé òkìkí yẹn ló kàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ni Aláàfin fi pàdé pé Ìbàdàn ti ṣe tí òun yẹ kán ṣe o wọ́n fi wá kógun ja Lágẹ̀lú tí Ìbàdàn àkọ́ fi tú ní Lágẹ̀lú fi sálọ sórí òkè tó sálọ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ 12 tó kù. So ìkùsùgbà tálá tó yọ kan wá tu ilẹ̀ fún Ìbàdàn nígbà tí gbogbo ilẹ̀ Yorùbá ti wà ní crisis Ọ̀yọ́ ń wá bí tí ó ti survive. Mo sọ pé wọ́n kò láti Kàtúngà wọ́n lè kọ́kọ́ kó Kàtúngà lọ́nà Jẹ́bà wọ́n kọ́ lọ sí ìlú kan ní pé ṣètọ́pẹ̀ ní Ṣakí wọ́n kó ń bẹ̀ wọ́n dé Gbẹ̀tì wọ́n dé Ìgbòho gbogbo tó ń tẹ̀dù káàkiri nìyẹn. So Ọ̀yọ́ ti sin Ìbàdàn gangan ló fi túlẹ̀ ẹ mọ̀ pé ìlú ìyá bàbá rẹ̀ níbẹ̀ ìyá matana kìíní rẹ̀ ní. nǹkan ni bí ó jẹ́ tí ó jẹ́ oyè sí Àgọ́ Ọjà olódìjà láàrin Aláàfin àná àti bàbá wa Ọlọ́runṣẹ́bi Aṣípa Ọ̀yọ́ wípé Ìbàdàn gba ilẹ̀ àwọn fún Ọ̀yọ́ ọ̀rọ̀ ilẹ̀ náà jà sí ẹgbẹ́ àwọn ìsàlẹ̀ Ọ̀yọ́ àtàwọn Aláàfin wọn bá tíra wọn. ẹ tún sọ̀rọ̀ kan tí ẹ ti ṣàlàyé pé àwọn ìlú kan wà nípínlẹ̀ Ọ̀ṣun Èkìtì àwọn ibìkan nípínlẹ̀ Ògùn tó jẹ́ pé ìgbà kan wà tó jẹ́ pé Ìbàdàn ní dáàbò bò wọ́n ẹni empire tọ́yọ́ gan ní gan lábẹ́ Aláàfin Ifẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé Ìbàdàn ní darí ọ̀pọ̀lọpọ̀ Ìbàdàn ló fi ọwọ́ Iléṣà jẹ àti àwọn ibìkan ní Ọ̀yọ́ mo fẹ́ kẹ́ tàn mọ́lẹ̀ sí àwọn ibí yìí ṣọ́yọ́ ti fìgbà kan wà lábẹ́ Ìbàdàn nígbà náà ni. inú tí à ń bá bọ̀ ó jọ gàte kò jọ gàte ó fẹsẹ̀ méjì gàtegàte
bàbá wa Ìbà Olúyọ̀lé wà nínú ẹni tó fi Àtìbà tó ràn lọ́wọ́ tó di Aláàfin Yes. ní 1837. Aláàfin débẹ̀ tán Àtìbà ó dẹ̀ san wọ́n lóore, ó fún wọn ní prime minister Báṣọ̀run, ṣe pé wọ́n fi gun dínkù nìyẹn. Wọ́n wá jọ ṣèpàdé nídà kọ́ńkọ́ wípé ẹ má pa Àrẹ̀mọ mi o Adélù, mo nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀, tí kùnrin yóò mọ̀ àdèfàdélù, so Ìbàdàn ló fi Adélù jẹ Aláàfin. Kéde ẹ̀ sọ̀sọ̀ náà fi jẹ́, alẹ́ mòrù náà fi jẹ́, síkírì ní tẹ́lẹ̀ kọ́ mọ̀. Ìyẹn ni Kúrúnmí gbọ́ tó fi ìjà ẹlẹ́ẹ̀kejì fi bẹ̀rẹ̀ ní ìjà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n Kúrúnmí fi lọ. So fún àwọn ńlá káì kẹ́ bó ṣe ń lọ nítọ̀yọ́ bí tọ̀yọ́ sí ń lọ nìyẹn. So kò sígbà tọ̀yọ́ wá lòun wá tulẹ̀ á parí ogun Òwu ní da gbogbo rẹ̀ láàmú, ó ń da Ifẹ̀ náà láàmú, ó ń dọ̀yọ́ láàmú. Tàbí mo sọ bẹ̀rẹ̀ ìtàn fi yọ Aláàfin Àjàká ní 13th century sí 14th century tí wọ́n fi Aláàfin Ṣàngó síbẹ̀ padà nítorí pé Òwu ń gba ìṣàkọ́lẹ̀ àtàwọn ìlú kan ni. Òwu wá fẹ́ sọ rẹ̀ di alágbára ní táwọn Òwu fi yé ti Ìbàdàn ni mo sọ yẹn. Ìbàdàn ló wá gbéná, gbogbo àwọn jagunjagun ìmí wá látẹ̀dẹ̀ wọn kóra wọn jọ. Irú bàbá tèmi sìn ìran Aláàfin Ṣàngó ni, kó tó bí wọ́n tulẹ̀ fún wọn Ládìrín bàbá wa tó ní kó lọ sí Ìlọrin kíkú Àfọ̀njá tó kú nínú ogun àtàwọn Fúlàní. So kálukú wá wọn á pàdé, wọn ń pè bẹ́ẹ̀ ní Ìdí Ògùngùn. Kìnìún Aláàfin sọ fún pé lọ jókòó síbẹ̀. Mọ́yẹ̀ Bánkẹ́fà láti Ilé-Ifẹ̀, Olúọdún látọ̀yọ́, Ìbà Lákànlẹ̀ láti Ọ̀fà, gbogbo bẹ́bẹ̀lẹ̀ àtàwọn ọdẹ ń lọ, gbogbo wọn kúrò àwọn jọ, wọn pàdé, wọn kojú ogun pé ṣé wọ́n fìgbà kan fìyàn jẹ Ọọ̀ni Ilé-Ifẹ̀? ìyá á dìbẹ̀ òun. Ṣẹ́rẹ́ ìbéèrè náà bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ ọ̀tá fẹ́ sọ́pọ̀ díẹ̀. Káàkiri sọ pé ìbéèrè bẹ́ẹ̀ nìkan kọ́ bá yanjú pé kì í ṣe Aláàfin ló tu Ọ̀yọ́, ló tu Ìbàdàn fún wa, àdáyẹ̀ kẹta yìí fún wa. Aláàfin Olówu Akínyọbí ló lágbára pọ̀ fún Ìbàdàn àtàkì ẹ̀. Adẹ̀ tu gbogbo Òwu pátá. That was 1825-26 wọ́n fi end ẹ̀. Gbogbo wọ́n bá ti wá jagun lọ káàkiri ó lọ sí ibùba rẹ̀. Bọ̀sọ̀ wá yagun wá jókòó síbi kan tá à ń pè ní Ìdí Ògùngùn. Ìdí Ògùngùn yẹn ni the first police station tó wà ní Nàìjíríà tó wà ní gate nsìn. So late Ajímọ̀bí ti gate ìyẹn máa ń dùn mí tó bá ti sọ̀rọ̀ débẹ̀ pé òye káwọn àgbàgbà Ìbàdàn kan jẹ́ kí wọ́n dé ó jẹ́ kó jẹ́ tourist center ni pé ibi táwọn àgbàlagbà jókòó sí. Àwọn àbájọ́ òun dẹ́rẹ́ sí àwọn ọmọ ọ̀sìn táwọn pé Jésù àtànábì nìkan ni Ọlọ́run dá sílé ayé. Ìṣẹ̀ṣe wọ́n gbàgbọ́ kó tó jókòó sí ìdí yẹn wá jókòó sí lónìí o kálukú lọ sí ibi kankan mọ́. Ètí ń padà sí Ilé-Ifẹ̀, ètí ń padà sí kan. Òun ló fa táwọn Ṣìngúsí àwọn padà sí Ilé-Ifẹ̀. Ọmọ jagunjagun Ifẹ̀ ní Ṣìngúsí àti Mọ́yẹ̀. Bọ́dá tí àwọn lágbèjà láti torí Òwu ó tún ń da Ifẹ̀ láàmú. Òwu ń da Ifẹ̀ láàmú. Àsáàrẹ̀ yín ogun yẹn Ṣìngúsí padà sí Ilé-Ifẹ̀. Mọ́yẹ̀ lóhùn lọ́mọ́. Mọ́yẹ̀ dúró pẹ̀lú àwọn Olúọdún. Wọ́n dẹ̀ àjókòó pé lónìí o àlọ́mọ́. Nígbà tó kó ti jẹ́ pé ẹ̀bá ọ̀dọ̀ ni Yábẹ̀ kan sọ́ dìlú padà. Ìbàdàn lẹ́kẹ̀ta ra wáyé. Wọ́n dẹ̀ jókòó wọ́n fi Mọ́yẹ̀ ṣe aṣíwájú Ìbàdàn. Òun ni first baálẹ̀ Ìbàdàn nígbà tá parí ogun Òwu. Wọ́n dẹ̀ pín ìlú yẹn ìlú Ìgbísà ń pè ní Ìgbópara yìí. Wọ́n pín sọ́nà mẹ́ta. Ọ̀yọ́ àti Ifẹ̀ wọ́n fi wọ́n sí àárín gbùngbùn Ìbàdàn. Ìyẹn ni Oríyanjú tá ń pè ní ọjà Ìbà lónìí. Ọ̀yọ́ gbogbo tó bá ti wá láti bí Ọ̀fà, Ẹdẹ nǹkan yẹn wọ́n gbà pé Ọ̀yọ́ ni. Wọ́n mú gbogbo àwọn Ẹ̀gbá àwọn Sódẹ Kẹ́lámódì gbogbo wọn fi wọ́n sọ́nà Ìlọlẹ́ndé sí Ọ̀sà. Wọ́n mú àwọn Ìjẹ̀bú tó wá ti gbogbo wọn fi wọ́n sọ́nà ìsàlẹ̀ Ìjẹ̀bú. Wọ́n ti pín Ìbàdàn sọ́nà mẹ́ta lọ́dún yẹn nìyẹn. Ìtànjọ́ mi ni tó fa tí àwọn Sódẹkẹ́ ìtorí Ìbàdàn ni àwọn Ẹ̀gbá ti kúrò ní 1830. Láfta ogun gba náà lọ sábẹ́kúta. Kálukú lọ tó fi á kù Ọ̀yọ́ àti àwọn Ifẹ̀. Ìyẹn Lábọ́sìndé ló ṣẹ́kù náà àwọn Ifẹ̀. Tó pé Lábọ́sìndé jẹ́ ìyá wọn jẹ́ ọmọ Ọ̀yọ́ wọ́n fi spíà àwọn jọ̀ràn lọ ọ̀rọ̀ tànjọ́ mi nù. So kò sígbà tí Aláàfin tu ilẹ̀ fún Ìbàdàn. Àwa la tu Ọ̀yọ́ fún Ọ̀yọ́ tuntun sí Ọ̀yọ́ àtìbà Ìbàdàn àti Kúrúnmí Ìjàyè. Àwọn náà jọ fọwọ́pọ̀ tí wọ́n wà lẹ́yìn
ọmọọba Àtìbà tó fi di Aláàfin ní 1837 ó dẹ̀ fún kan ní Basọ̀run ó fún kan ní tó bá láàrín fihàn ní nǹkan tí èèyàn bá sórí fihàn tó máa ń fihàn ní tí èso ìbínú Ọ̀yọ́ wọn ti máa ń yan oyè inú Ọ̀yọ́ náà ti máa ń yan oyè kókó Kakanfò nìkan wọ́n yàn ní ẹ̀yìn odi ìlú Ọ̀yọ́ ẹni tí ó jẹ Basọ̀run wọn gbọ́dọ̀ jẹ́ ọmọ inú Ọ̀yọ́ Ìbàdàn ṣe àtìlẹ́yìn Ìbàdàn ilé ìgbà tó tún gbé Àtìbà tún lọ tọ́sẹ́ Aláàfin Adélù Ìbàdàn ló tì lẹ́yìn láti jẹ́ pé àdéhùn àwọn àti bàbá wọn pé àwọn jẹ́ kí Àrẹ̀mọ tẹ̀lé Ìbàdàn ló àbúrọ̀lìṣì ìṣẹ̀ṣe wọn pé Àrẹ̀mọ wọn tẹ̀lé Aláàfin lọ ìyẹn gan tó lọ́tọ̀ láti káwọn Ọ̀yọ́ mọ̀ pọ́n Ìbàdàn lé. ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà tí Ìbàdàn wá jọba tó jẹ́ pé Basọ̀run oyè ẹ̀ka ti di balógun yóò di baálẹ̀ kò ní lójú ogun mọ́ nítorí ẹ̀fọ́ àtọ́fi ṣe òfin yẹn ni pé wọ́n ṣe peace conference ní November 1855 látà ogun Ìjẹ̀bú Ẹ̀rẹ̀ wọ́n jagun kan ní Ìjẹ̀bú Ẹ̀rẹ̀ náà pè ní 1854 Ìbàdàn wá pe conference meeting pe peace conference meeting wọ́n pè ní Alábàtà náà pè ìjókòó Alábàtà so láti pe peace conference tẹ́ pé inú bàbá wa David Indra inú wọn dùn bàjẹ́ pé Ìbàdàn ṣe ní Aláàfin ọ̀wá láti 1855 ṣùgbọ́n bàtí ọ̀wá wọn rìn wá ó tún wá fi mọ̀lú ránṣẹ́ kí ó kàfi sí oúnjẹ fáwọn tó wà ń bẹ̀. Ìbàdàn lè ṣe mítì yẹn láti lè restore gbogbo glory Ilé Ifẹ̀ padà tó láwọn òun dáwọn láàmú tí édà ti restore àwọn òní mú fẹ́ sọ yẹn o àní dákọ̀ àwọn ọ̀fìn wọn restore níbi méjì mẹ́ta lórí àwọn ìlú méjì kan da ilẹ̀ Yorùbá láàmú àwọn gan ní gbèsè mọ̀ méjì Ìjẹ̀bú àti Ìjẹ̀ṣà ní láti ìwà wá sẹ́dẹ̀ ni in tó fa tán fi ní kí Ìtìmì Ọ̀fẹ́dẹ́ Ẹ̀bìrì àti kíní tán fi jọ ń jà láyégbà ẹ̀rẹ̀ Ṣàngó nítorí Ìjẹ̀ṣà máa ń dà àwọn kan láàmú ní ìlú kan tán pè ní ìlú tó wà nítòsí Ara àti Áwò ìsìnjẹ ìlú yẹn ni àwọn Ìjẹ̀ṣà máa ń gbé àwọn èèyàn kan fihàn sógun òwò ẹrú nǹkan kan so ìwà yẹn ni Ìbàdàn fi pé ló fi pé peace meeting pé ẹni gbogbo wá jókòó ẹ̀yin Ìjẹ̀ṣà ẹ má gbé súnmọ́ mi mọ́ ẹ̀yin Ìjẹ̀bú ẹ jẹ́ kí peace wà ṣùgbọ́n Aláàfin wà àmọ́ tó yé inú òpin sí ṣùgbọ́n wọ́n fi mọ̀ọ́lù ránṣẹ́ kò jẹ́ kí Ìbàdàn bínú ara ṣùgbọ́n that's one Reverend Wood olówó ta Aláàfin lólobó pé bí Ìbàdàn ṣe ń lọ yìí torí bàtí bàbá wa David Indra tó jẹ́ pastor Christian àwọn preach káàkiri gbéyà Ìbàdàn ti di London of Yorùbá títí gbèmí mọ̀ wá nígbà tí pé kò sógun mọ́ Ìbàdàn fi ń pọ̀ sí lẹ́gbọ̀dì ń bọ̀ bàbá rẹ̀ ti stop rẹ̀ torí òwò ẹrú ó ti gbogbo láàrin Ìjẹ̀ṣà àti Ìjẹ̀bú bàbá wa baálẹ̀ Olúgbòde Oyèsílé àwọn ti gbọ́ débẹ̀ tán tí pé ẹwà tá bá ti mẹ́rù kan lógun tẹ́rù náà bá ti lójú ogun tó bá ti mẹ́rù méjì àfilẹ̀ ó ti gbòmìnira lọ́nà pé Ìbàdàn mẹ́rù ẹ̀rú ẹ̀ náà mẹ́rù so Ìbàdàn kan jókòó kan pẹ̀lú nǹkan kan ni so bàbá tí wọ́n ti pé tó bá ti lè lójú ogun tó náà bá ti lè kẹrù tó kẹrù bọ̀ ó ti gba freedom ṣùgbọ́n kì í jẹ́ tẹ́wà tó wọ́n lálà torí jagunjagun yóò tulẹ̀ fún baálé náà máa ń níbẹ̀ wọ́n yẹn ní mọ́gàjì ilé jagunjagun wọn ti máa ń jẹ mọ́gàjì gbogbo subordinate yẹn baálé náà máa ń jẹ so Ìbàdàn ní wọ́n fi pé peace meeting yẹn ní 1855 so ló jẹ́ kí Ìbàdàn ti di sòkòsùgbà àti Aláàfin kan tulẹ̀ fún wa ṣùgbọ́n kò tẹ́ àwọn Aláàfin lọ́rùn wọ́n sà ń kùn sínú àwọn làwọn ń kọ̀ǹtró ìlú ńgbà kan ìlú tẹ̀lé ń kọ̀ǹtró tẹ bá ń kọ̀ǹtró ìlú bí wọ́n ṣe ń lé yín kò lù yín tí ẹ bá ń kọ̀ǹtró ìlú. nínú ìbáṣepọ̀ yìí mo fẹ́ béèrè pé kí ló bí Òkè Àrẹ̀mọ. ọ̀nà tó tún yìí níṣẹ́ á dé bẹ́ẹ̀ sí bí abẹ́sọ̀ ìbáṣepọ̀. ẹ bọ́ fún un lọ lẹ́sẹẹsẹ. nígbà tó wá di pé Adélù lọ tán ìjẹ àná dùn mí wo lẹ́nu Àrẹ̀mọ Adélù ni Láwàní agogo ìjà Àrẹ̀mọ rẹ̀ ni ó fẹ́ jẹ́ kí Àrẹ̀mọ òun jẹ ọba lẹ́yìn òun bá ṣe fún bàbá rẹ̀ ṣùgbọ́n àwọn Ọ̀yọ́ gbà kí Ìbàdàn tó dé ìlú Ọ̀yọ́ àwọn ẹ̀mí sì sọ pé wọ́n ní ọmọ wọ́n dẹ̀ ní àbúrò àti bàbá yín lábúrò Ọọ̀ni Adéyẹmí àkọ́kọ́ so àwọn Ọ̀yọ́mí sì ti mú Adéyẹmí bu bàbá yẹn náà tún dàbí ti bàbá rẹ̀ náà ni wọ́n mú nígbà tó ń mú bàbá yẹn di Aláàfin
ní 1875 1876 ìfàfà wà láàrin àwọn àti Làwánì ṣùgbọ́n kí ìlú wọn bá bàjẹ́ Ìbàdàn dá sí Làwánì kúrò nílùú yẹn ó gba oko rẹ̀ lọ tá à ń pè ní Agódóńgbó Agódóńgbó village níbẹ̀ ó jẹ́ bí Àbà ibẹ̀ ní oko ẹ̀ wà Agódóńgbó ibẹ̀ ló lọ ibẹ̀ ni wọ́n ti wá ránṣẹ́ sí nìbàdàn ní bàbá wa Ààrẹ Látòsà táwọn ti di olórí Ìbàdàn táwọn di olórí Ìbàdàn ní 1871 wọ́n ti di baálẹ̀ fún Balógun baálẹ̀ yàn tẹ́ wọn lọ́rùn wọ́n fẹ́ jagun wọ́n fẹ́ wọn ṣígun Kàkànfò sinmi ogun ẹnìkan ló jẹ Kàkànfò ńgbà náà bàbá wa náà tún gba Kàkànfò lọ́wọ́ ẹni yẹn Tóyèsí àbí Tóyèjẹ ló kọ bàbá yẹn ní Ògbómọ̀ṣọ́ so bàbá wa Látòsà gba sitting Kàkànfò kẹ́lẹ̀ tó bí àrùn sí lágbára sí kò lè sọ̀rọ̀ bí ló fẹ́ sọ̀rọ̀ wọ́n jọ ẹsẹ̀ tán bàbá wa ránṣẹ́ sí Làwánì àtọmọ rẹ̀ kọmọ bọ̀ sí Ìbàdàn kí ogun fi lè mí but Ìbàdàn fún wọn ní agbára gbogbo tó yẹ kí bàbá Adéyẹmí mọ́ fi ṣe ọlá lọ́yọ̀ọ́ wọn kò tẹ̀lé wọn Adéyẹmí lè fi Ìbàdàn kò sí tó fẹ́ ṣe ibi tí Làwánì ti dé Ìbàdàn padà nìyẹn pẹ̀lú ọmọ wọn wọ́n wá fún wọn ní Yemẹtu ibẹ̀ là ń pè ní Òkè Àrẹ̀mọ tẹ́ ẹ béèrè lẹ́ẹ̀kan ibẹ̀ ni wọ́n fi wọ́n sí inú igbó níjọ́ Ọlọ́run wọ́n pàgọ́ fún wọn wọ́n dẹ̀ fi wọ́n bẹ̀ lẹ́yìn ìkúlé Látòsà tó Látòsà lóní gbogbo àdúgbò yẹn pátá bàbá Adéyẹmí wọ́n sọ bá lọ ṣùgbọ́n ìgbà tó lọ́ọ́ máa ṣàwọn náà ìgbà tó ń wọ̀ pè bí tó fẹ́ gbégbá torí tó máa fẹ́ jẹ́ Aláàfin igbá méjì ni wọ́n ń gbélẹ̀ igbá ìwà bákan náà ló ṣe rí kọ́lọ̀ kan náà ni ó rí shape kan náà ni ó rí ṣùgbọ́n kan máa wà owó oyin epo gbogbo nǹkan kan ẹ̀rọ ìkejì máa ọ̀bẹ ìbọn ẹtù nǹkan kan ní wà ń bẹ̀ ìgbà táwọn ò gbégbá igbá ìbọn ẹtù náà gbé Adéyẹmí àkọ́kọ́ òun ló fi jẹ́ kí ogun tá a jà títí wọ 16 years yẹn fi lé tó bá wọn kódà gan àwọn gan forí ko láàrin kan torí wọ́n yọ ọba kan ní Ìgbòho Onígbòho ńgbà yẹn Òkè o oúnjẹ òfin Òkè o wọ́n yọ tí inú Aláàfin ò dùn sí ṣùgbọ́n tó bá àwọn òyìnbó ti Captain Bowell ti suppress agbára wọn but wọ́n fẹjọ́ sùn Captain Bowell support wọn bí kan rìtọ́nù máa yẹn padà ìgbà tí wọ́n káwọn kúrẹ́ fi máa débẹ̀ àwọn olóyè àmọ́ tán sí láàrin ara wọn ìkan Bákàrè wọ́n yọ yẹn náà padà sọ́yọ̀ pé ó báyàwó oúnjẹ Òkè òsùn kan ní àwọn ìyàwó rẹ̀ wọ́n ní kán dájọ́ fún lọ́yọ̀ọ́ àti Bákàrè àti Kúdẹ́ẹ̀fù àti ẹni tán ní kán dá padà Captain Bowell dé láti London ó rí pé wọn ò tí dá kọ̀ọ̀kan ti yọ nílẹ̀ kejì ìyẹn bí yẹn nú pé òun pàṣẹ Aláàfin fọwọ́ padà wọn lójú lọ́kẹ́ wákàtí 5 náà fi yìnbọn ní gbogbo Ọ̀yọ́ tán sunlé tí bàbá wa sá lọ sọ́nà oko wọn bàbá wa Adéyẹmí àkọ́kọ́ lọ́nà Ògbómọ̀ṣọ́ kó tó pé wọ́n rán àwọn ìjòyè sí kan tó wá pé wọ́n tọ́ bọ̀ wípé gbogbo agbára Ọ̀yọ́ ó wà lábẹ́ Èbó ibi tí Èbó ti tójú bọ agbára wa ni àti ọ̀rọ̀ tí Reverend Wood sọ nípa Ìbàdàn pé bóun ṣe ń wo Ìbàdàn lọ yìí o tó bá parí tí ń ṣe ó lè pa àgbádé láàfin tó fi kọ̀wé sékòó tí wọ́n kọ̀wé dé àwọn Èbó dé tán wọ́n rí tó wà nílẹ̀ wọn ò lọ mọ́ Èkó nìkan làwọn kólónì wọn wà so tí wọ́n ti bẹ̀rẹ̀ kólónì ní Western region tó ń fi tó ti ń direct route yẹn tó Aláàfin Adéyẹmí so bí tó ti bẹ̀rẹ̀ sí gbé agbára díẹ̀díẹ̀ fún Ọ̀yọ́ nù nígbà tó ti gbà fún wọn wọ́n ti submit fún wọ́n ti rọ́yọ̀ mú ìjọ̀kan tí wọ́n yọ̀ mú Ọ̀yọ́ náà wọ́n bá wa. so by the time tí a parí ogun ní 1893 tí wọ́n sáìn gbogbo tán kó gbogbo ìlú tó lé ní 87 sábẹ́ Ìbàdàn ọ̀tọ́jọ́ wá gbà fún wọn tán wọ́n wá bẹ̀rẹ̀ sí dá àwọn ìlú yẹn padà bí Òkè Ògùn nǹkan kan tó gbogbo ìlú pátá gbogbo ọba wọn ní forí kó ẹrù Ìbàdàn ṣe mọ́ Ìbòkun tó dákọ nítorí fi yọ Balógun Àjọbọ nìyẹn Ìbàdàn láyé Baálẹ̀ Òròwùsì Ìbàdàn ti ní ẹni tí wọ́n fi jẹ tí wọn ò lè jẹ ọba níbẹ̀ Ìbàdàn wọn ti ní òmìnira tí ó jọba ń bẹ̀ Balógun Àjọbọ òun ti lẹ́nìkan lọ́rẹ̀ rẹ̀ tó lòun fẹ́ fi jọba àti ẹni tó ń mú lọ sọ Iléṣà báyìí wọ́n pa wọ́n bẹ̀ ni wọ́n á ní kí Balógun Àjọbọ pé ó kọjá ààyè rẹ̀ láti pàṣẹ lórí baálẹ̀ kó náà kó lù
ó sá bẹ̀bẹ̀ ó lọ bá àwọn Aláké bẹ́ẹ̀ Jẹ̀bú kó wá bọ̀ ń bẹ àwọn Ìbàdàn tí ó dẹ̀ ti sọre fún Ìbàdàn rí tó fi bàtẹ dọ̀bálẹ̀ fún Akéré tó ń sọ pé àfìfìlà périn ọjọ́ kan nínú ìyìn mọ́ bàtẹ tó dọ̀bálẹ̀ fàkéré lójú ogun Ìjẹ̀ṣà sí wọn wá ń sá fún pé ilé òtún mọ́tò balẹ̀ fáwọn wọn sàn sá fún wọn wá rán ọ̀rẹ́ láwọ̀ yìí sí pé sọ fún kókó ń lù bàtà kan ẹṣin kan ìyàwó kan ọmọ kan fìlà kan ẹ̀wù kan kókó ń lù nítorí ta ni nítorí pé ó yan ọmọ òye lọ sí Iléṣà ẹmọ bí ẹmọ bá yẹn ń sọ̀rọ̀ Ìbàdàn ẹwọ ìlú wa ní bẹ tó sọ pé òun ju Ìbàdàn lọ pẹ̀lú bá yẹn ń sọ̀rọ̀ kò sí mọ́ báyìí. ibi tí Ìbàdàn ti wá lù sí senator power ni àwọn tá a ṣe lóore Àrẹ̀mọ Làwánì wọn lò 30 years ní òkè Àrẹ̀mọ pẹ̀lú Àrẹ̀mọ tiwọn náà ìyẹn Ládìgbòlù wọn ti mọ̀ ṣe Ìbàdàn ṣùgbọ́n táwọn ti bá tí Aláàfin Adéyẹmí tán ti ń táwọn tí àwọn ìbò tí ní finish fún pé ibi báyìí ó ti gba táwọn sọ ọ̀nà wo làwọn fẹ́ kọ́ bu agbára Ìbàdàn àwọn bàbá sì wò pé òyìnbó ń lọ gbogbo bàbá wa Balógun Akíntọ́lá àwọn sì wò pé òyìnbó lọ káwọn pa sí lọ jagun àwọn ò jẹ olórí mọ́ tí wàá àti ní christ bọ̀ nìyẹn ibẹ̀ làwọn lùpù yẹn làwọn Aláàfin náà ti tọ́ bọ̀ àtàwọn èbó wọ́n lè tọ́ bọ̀ nìyẹn by the time tí bàbá wa Aláàfin wọ àjà ní 1905 Adéyẹmí àkọ́kọ́ Làwánì wọ́n pa sí Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́mèsì wọ́n fi yan jẹ Aláàfin wọn ò tiẹ̀ tí ìjì òpẹ́ rárá wọ́n ti ń romance ìbú pé àwálá nílẹ̀ Yorùbá ẹgbẹ́ àwọn Ìbàdàn ládé Ìbàdàn ṣe kíní kan sàn ń parọ́ wọ́n sàn ń interprete ẹ̀rádé lórí wa wọ́n ti gbàgbọ́ àṣà wọn lóore pípẹ́ kan dúró sọ̀rọ̀ pẹ̀lú Adéyẹmí àkọ́kọ́ ó láti kí Aláàfin ti rẹ́yìn wọn ní Adéyẹmí àkọ́kọ́ tó yẹ tó bá báyàn dupò tó le tó bá wọn kí ló fẹ́ ṣe fún ìdàkú lé kóòlù àbí kó yánkì rẹ̀ ni. Ìbàdàn sì ti ràn wọ́n lọ́wọ́ àwọn náà tó ti wá lọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́. bàtà wá di Aláàfin tán ọmọ wọn dẹ̀rẹ́ Ládìgbòlù àti Rose tó jẹ́ resident wọn ti jọ mọ́ra wọn láti kéde tí yẹn náà ti ń wá Ìbàdàn ṣùgbọ́n àti táyì tí Làwánì tán lo tán 1905 to 1911 àwọn náà wájà that's 6 years so Àrẹ̀mọ wọn di so Captain Rose wá di administrator òun ló lọ́bì àwọn Ọ̀yọ́mèsì kan fi ọ̀rẹ́ òun jẹ so wọn lè gbàgbára wọn padà fún wọn ní tó fi tàn wọn nù so ibẹ̀ ni pé ìjọba náà máa ń dá sọ̀rọ̀ ọba bí tá ti bẹ̀rẹ̀ nu àwọn Ọ̀yọ́ ló bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo táwọn rí tí ìjọba ń dá sí àwọn Ọ̀yọ́ ni nítorí hatred tàn ní síbàdàn pé bàdàn ti di alágbára so wọn lè fi jọdọ rẹ̀ ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn wọn á gbé capital lọ sí Ọ̀yọ́ wọn gbé capital gbogbo ilẹ̀ Yorùbá kó Ìbàdàn so Captain Rose wá padà sọ́yọ́ so wá ní kí gbogbo ẹni tó bá fẹ́ jẹ oyè Ìbàdàn kó mọ bọ̀ wá sí Ọ̀yọ́ so tí Captain Rose bá ti wá dìde tí ó bá ti ń wọlé táwọn ẹ̀mọ́ ń dìde fún Ìbàdàn ní dìde pé ìran àwọn òdìdé fún èbó àti ọba adékin tàwọn pẹ̀lú àwọn bàbá àwọn òṣèré eléyìí ibi tí wàhálà ti débọ̀ náà fi ṣòfin pé tó bá rí bẹ́ẹ̀ á ṣòfin pé ẹni tí ó bá jẹ Ìbàdàn Aláàfin wọn yóò mọ̀ wá ń jókòó onímọ̀ dá sí náà sọ pé bí Aláàfin kan fi Ìbàdàn jẹ ète yẹn ni ó ète yẹn ni òun náà bá dé òun ló dìjà láàrin bàbá wa Ìrèfín Ọlọ́run bá fọ̀run kẹ́ wọn Baálẹ̀ Ìrèfín wọ́n ń dà wọ́n láàmú wọ́n ń lo agbára ìbò lórí wọn Ìrèfín wá kọ̀wé lọ sí Èkó pé pẹ̀lú àwọn ìdílé rẹ̀ pé ìran bá àwọn òṣìbà rí àwọn òǹdílé wọn sáfì pàdé kílẹ̀ tó mọ́ Aláàfin ti bribe àwọn ọmọ Ìbàdàn ẹ máa wo tá a tún fi ṣe ra wa wọ́n dé gbìmọ̀ ìlú Lágòdì tó bá ti sọ̀rọ̀ tàbí sí bàbá kú pé wọ́n rí èbó wọn náà rí fínkì sálàfin ibi tí Rose ṣe kó tó yẹ dìgbà yẹn rí inú odùn lásìkò wọn náà àwọn náà kó ẹrù Ìbàdàn tí bàbá wa ọba Akínyẹlé tán kàn pa ẹ̀ ní 1913 bí àwọn wà ní ọmọ 21 years bí àwọn ará wọn 120 people tán forí ru ẹrù láìwọ bàtà àwọn á bí wọn lè pé wọn ti ń bọ̀ wọn lọ́yọ̀ọ́ wọn ní bọ́n ti máa ń kó wánu nígbà ìwáṣẹ̀ wọ́n sì ń ṣe tí dìsìn bí wọ́n fẹ́ sọdún nínú Aláfárá odò Aláfárá ó wà nínú ìwé ìtàn Ìbàdàn ẹ̀rọ kan bẹ́ẹ̀ bàbá ó ti kàwé sójà ẹ̀kọ́ gbogbo tó rí tó ṣojú wọn kí ẹ̀ tó pé 21 years tó ti lọ tó pẹ̀lú èbò tó lọ sí chọ́ọ̀chì tẹ́lẹ̀ ti kọ ìsàròsọ
evidence ní wà ní ìwé ìtàn Ìbàdàn àwọn 120 ló forí ẹrù Ìbàdàn wọn wá níbo náà lọ wọn lọ sílé bàbá kékeré ni ọmọ Balógun Ògbórí Ẹ̀fọ̀n òun ni ọ̀tún baálẹ̀ nígbà yàgò sí baálẹ̀ lóní àgbà ẹrù yẹn tí ò lọ gbé fún baálẹ̀ Ìbàdàn rèé fún wọn àfáwọn náà ní gift padà sí Ọ̀yọ́ tom present òun ló wà nínú péjì yẹn tí mo kọ nínú sàsọrọsọ lórí bí ìyẹn náà ń bá bọ̀ inú Ìbàdàn dùn òun ló bá dé orí Ṣítù ọmọ rẹ̀ tí yẹn fi bínú pé kí ló yóò ṣe mọ ṣe báyìí fún wa ṣe báyìí òun dá aláàmù ó ń fi ìjọba ìbò ó ṣàfi ń dá aláàmù ìgbà tí ó gbà fún wọn ọ̀nà fi lé àwọn fi yọ àwọn náà kúrò ní baálẹ̀ àwọn bàbá náà ló gba àbọ̀dè àwọn ní Aláàfin fi Adébísí jẹ aṣíwájú baálẹ̀ Ìbàdàn látọ̀yọ́ tó polówó lọ́wọ́ ibi tí ò bá sí tóbi ò bá lánú. ìyẹn Adébísí ti dín ìkan. yẹ Adébísí Gíwá tóbi gidi ò bá lánú aláǹgbé oníwọ̀bẹ̀ sọ àwọn bàbá ló tí wọ́n ṣe jagunjagun wọ́n sọmọlá tán ti ra dọ́gbọ́n lówó tán dẹ̀ kàwé ibi tí àti tí bàbá ti ní ìṣòro ibi tí wọ́n ti yọ baálẹ̀ Ṣítù nìyẹn tán fi ní kọ́mọ lọ sí ibi tí wọ́n pè ní àgọ́ ààrẹ ń sìn so àgọ́ Ṣítù ọmọ ààrẹ náà pè ní àgọ́ ààrẹ lókè Ògùn